A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Igbákejì ààrẹ ìjẹta Àtíkù Abubakar ti ṣe ẹ̀sùn wípé iléeṣẹ́ ààrẹ ti ń gba àwọn kan tí wọn kò ṣe àfihàn ojú wọn faceless mercenaries láti máa bá wọn ṣe àgbélẹ̀rọ irọ́ nípa rẹ̀. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Paul Ibe ni Àtíkù ti rìn jìnnà sí ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kọ́lá Johnson tí ó ní ó ti ń fi àtẹ̀jíṣẹ́ léde lórúkọ rẹ̀. Àtẹ̀jáde yìí ṣàlàyé wípé olùdíje du ipò ààrẹ àná láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) kò fi ìgbà kankan rán Kọ́lá Johnson níṣẹ́ gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ tàbí alábàáṣiṣẹ́pọ̀. Wọ́n ní ìwádìí àwọn tọ́ka sí iléeṣẹ́ ààrẹ wípé pẹ̀lú ìpòǹgbẹ àti lé ẹgbẹ́ alátakò sẹ́gbẹ̀ẹ́ ni wọ́n fi gba mercenaries láti máa bá wọn ṣe àgbékalẹ̀ ìròyìn èké àti àtẹ̀jáde iṣẹ́ tí wọn kò rán wọn. Lára àwọn ìròyìn èké tí wọ́n ní ó ń gbé yíde ni èyí tí wọ́n ní ìṣèjọba Àtíkù yóò kún fún ẹ̀yà kan ṣoṣo. Wọ́n ní èyí jẹ́ ara ìgbésẹ̀ láti fi tàbùkù Àtíkù lọ́dọ̀ àwọn oníròyìn. Wọ́n wá fìdí ẹ̀ múlẹ̀ wípé ọwọ́ Paul Ibe nìkan ni ojúlówó ìròyìn nípa Àtíkù ti ń jáde, kí àwọn oníròyìn tàbí iléeṣẹ́ ìròyìn ṣọ́ra kí wọ́n ṣe ìwádìí kí wọ́n tó ṣe àfihàn ìròyìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ ìjẹta Goodluck Jonathan ti ṣàlàyé wípé òun kò lólòdì sí ẹnikẹ́ni lórí ọ̀rọ̀ ìbò àtẹ̀yìnwá tàbí ìkọlù tí wọ́n ṣe sí adarí orílẹ̀-èdè àná, tẹnumọ́ wípé ìforíjì àti ìlàjà ṣe pàtàkì fún ìṣọ̀kan àti ìlọsíwájú orílẹ̀-èdè. Jonathan sọ ọ̀rọ̀ wọ̀nyí ní ìrọ̀lẹ́ àná níbi ìsìn láti fi bu ọlá fún olóògbé mínísítà fún ètò ọ̀gbìn àti ìdàgbàsókè ìgbèríko àná, Audu Ogbe, tí ó wáyé ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ Ikechukwu Eze, ààrẹ ìjẹta ṣe àpèjúwe olóògbé Ogbe ní onírẹ̀lẹ̀ ènìyàn tí ó máa ń tètè dáríji ẹni ṣẹ̀ tí kì í ní ènìyàn sínú. Gẹ́gẹ́ bí òun náà, Ogbe ní ìgbàgbọ́ wípé ohun tí ó lọ ti lọ, kí a tẹ̀síwájú nínú ìrìn àjò. Ìwà yìí kan náà ni Jonathan ní àwọn fi jọ ara wọn. Ó ṣe ìrántí bí ọ̀rẹ́ wọn ṣe bẹ̀rẹ̀. Jonathan ní ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Ogbe ti bẹ̀rẹ̀ nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ Bayelsa nígbà tí Ogbe ń sìn gẹ́gẹ́ bí alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú PDP. Òun kò mọ̀ ọ́n títí di ìgbà tí òun fi dé ipò igbákejì gómìnà. Ní ìgbà náà, ojú fìdí-hẹẹ́ tí Jonathan ṣe àpèjúwe rẹ̀ ní spare tire ni wọ́n fi ń wo igbákejì gómìnà, ṣùgbọ́n Ogbe mú un gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tímọ́tímọ́. Ìbáṣepọ̀ yìí tẹ̀síwájú títí ó fi di ààrẹ. Jonathan wá rọ àwọn olóṣèlú Nàìjíríà kí wọ́n fi ìwà ìrẹ̀lẹ̀, ẹ̀mí ìdáríjì àti ìbáṣepọ̀ tó dán mọ́rán Ogbe ṣe àwòkọ́ṣe nítorí nǹkan wọ̀nyí ṣe pàtàkì fún ìdàgbàsókè orílẹ̀-èdè. Ogbe tí ó di olóògbé ní ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2025 ní ìlú Àbújá jẹ́ ọ̀kan lára àwọn ìlúmọ̀ọ́ká olóṣèlú Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Borno ti fìdí ẹ̀ múlẹ̀ àwárí òkú àwọn ọmọdé kan tí wọ́n bá nínú ọkọ̀ tí wọ́n tì pa mọ́ ẹ̀yìn ọkọ̀ àkàntì kan tí wọ́n wà kalẹ̀ sínú ọgbà ilé kan ní ìlú Maiduguri. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Nasir Abdulmajid ní àwọn darí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lọ ibi ìṣẹ̀lẹ̀, ya àwòrán ibẹ̀ kí wọ́n tó kó gbogbo òkú wọ̀nyí lọ ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ ìṣègùn òyìnbó Maiduguri fún àyẹ̀wò autopsy. Kọmíṣánná ṣàlàyé wípé àwọn olùṣèwádìí kò tíì lè sọ bóyá wọ́n jí àwọn ọmọ wọ̀nyí gbé, ṣekú pa wọ́n tàbí wọ́n fi ooru pa ara wọn lẹ́yìn tí wọ́n wọ inú ọkọ̀, ṣùgbọ́n àwọn olùgbé yarí wípé ẹ̀sùn yìí ní ti òṣèlú nínú. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Aliyu Aidata Zaifada kọ sí wípé ẹ̀ṣẹ̀ kan ṣoṣo tí àwọn ọmọ yìí ṣẹ̀ ni wípé wọ́n ní bàbá tí kò lẹ́nu ọ̀rọ̀ àti sọ̀rọ̀ sí agbára. Olùgbé mìíràn tínú bí Hajiya Falmata pé ikú àwọn ọmọ yìí ní iṣẹ́ ibi, kò sí ìbéèrè fún owó ìdásílẹ̀, iṣẹ́ òṣèlú gbáà ni. Bóyá ooru ló mú àwọn ọmọ wọ̀nyí pa tàbí wọ́n ṣekú pa wọ́n kò yé nìkan, ṣùgbọ́n àwọn aráàlú ń béèrè fún ìdájọ́ òdodo.
Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lónìí ni ìjọba ìpínlẹ̀ Èkó bẹ̀rẹ̀ wíwó àwọn ilé tí ó léwu ní Trade Fair agbègbè Ọjọ́ọ̀ pẹ̀lú èròǹgbà àti pa òfin mọ́. Amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà Babájídé Sanwó-Olú Jubril Gawat tí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ní gbogbo ilé tí wọ́n kọ́ láì gba ìbọwọ́lù, èyí tí ó ní àbàwọ́n àti èyí tí wọ́n kọ́ sí ẹ̀bá ọ̀nà àti kòtò ìdaminù, gbogbo rẹ̀ ni ìjọba pa láṣẹ kí wọ́n wó nítorí ìjọba kò lè káwọ́ gbéra máa wo kí wọ́n dí àwọn ohun amáyédẹrùn tàbí fi ẹ̀mí aráàlú wéwu. Ìgbésẹ̀ yìí wáyé pẹ̀lú ìbáṣepọ̀ Ministry of Physical Planning, Lagos State Building Control Agency, Lagos State Urban Renewal Agency àti Lagos State Physical Planning Permit Authority. Lára àwọn tí ó tún wà ní ìkàlẹ̀ ni ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ pẹ̀lú àwọn agbófinró tí wọ́n ń pèsè ààbò. Bí búdózà ṣe ń wó àwọn ilé tí wọ́n ti sàmì sí yìí palẹ̀ ni àwọn oníṣòwò àti oníṣọ́ọ̀bù ń kérora lórí ipa tí èyí yóò ní lórí okòòwò wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.